oko èyí ọlọ́run ní kí mi á béèrè lọ́ọ̀rẹ́ wí ṣé wọ́n lákọsílẹ̀ àfojúsùn ṣé àfojúsùn kan yà nínú ayé rẹ kàn kọ sílẹ̀ ìwé òwe òní wíwà ibi kan bá ti mọ̀ síran ìhànìyàn á ṣègbé kọ̀nìyàn ṣe jí kò jí bọ̀ sínú ayé ẹ̀ ṣe ràn kàn wà kàn ró ṣá wà ibi kàyé bá ti yí sí ibẹ̀ náà lọ á yí sí wà ó kí ọ̀rọ̀ òṣèlú bá ti sọ wà ó náà lá ṣe òdiwọ̀n ibi kàyé rẹ̀ á yà sí wà á kòjó bá rọ̀ àbí kọ́ bá mọ̀ rọ̀ wà á òun náà ṣe òdiwọ̀n irúgbésẹ̀ kọ́ á gbé wọ́n yóò ṣe bá o kọ́ làlùyọ nínú ayé wọ́n yóò ṣe bá kọ́ bọ́sẹ̀ ọsẹ ọ̀rọ̀ ni kọ́ bàjá wọ́n gbọ́dọ̀ lé àfojúsùn ibi kan bá ti mọ̀ síran èèyàn nìyà á ṣègbé wọ́n á mọ̀ wí wákàtí 22 kọ́ Ọlọ́run mú kó ọmọ ènìyàn dọ́gbadọ́gba ni o 22 ní mú kó ọ léjọ́ kan odidi ijọ́ kan olùmúrin bá sọ ọlọ́gbà múrin bóyá n kò fẹ́ ṣe ó ti lóṣù 2 ó ti lóṣù 3 kò yẹ kí n múra sílẹ̀ a ogun lè yí bá a oṣù 2 péré líkù wà mọ̀ wí wákàtí 22 odidi lé wákàtí 22 èsùn àyẹ̀kẹ́ ti yọ ṣẹlẹ̀ nínú wákàtí 22 láàrin wákàtí kan gan kọ́ ni ọmọ kan wí wákàtí 12 èsùn kọlọ́run yóò ṣe ṣùgbọ́n nǹkan bá ọ̀pọ̀lọpọ̀ ra ìjà ni pé àlàfojúsùn ìwọ kọ́ ọ́ ṣì wàhálà wọ́n rán ọmọ lọ sílé ẹ̀kọ́ gíga yunifásitì wọ́n ná ó ìgbà kí yunifásitì tìjọba gan kẹ́ẹ̀dẹ̀ fẹ́ẹ́ fi bẹ́ẹ̀ lọ tààràtà wọ́n ẹ̀dẹ̀ yà jẹ gbèsè wọ́n gbé àjọ ọmọ rẹ lọ sí yunifásitì aládàáni tí wọ́n lákọsílẹ̀ tí wọ́n láfojúsùn wí láìpẹ́ láì jìnnà irú yunifásitì aládàáni ni pé hàn lébẹ̀ ulé lọ ya àkọ́mọ akérùdé kéèṣe ọ́ àdáṣẹ́ sílẹ̀ àrọ̀ àbá ọ̀rọ̀ èyí ó ti jáde ṣùkúrù lè yí ni kò rí a ṣe àgùnbánirọ̀ líkù ìbéèrè ni pé ṣé ìwọ fúnra rẹ gan ṣé ìwọ láfojúsùn wíwọ́n kàrè wíkẹ́ẹ̀tì yà á sin orílẹ̀-èdè àbá rẹ̀ wíkọ́ bá rìdé kẹ́kọ̀ọ́ lẹ́tà mẹ́ẹ̀wúṣẹ́ o wíwá bá pín ká bá àwọn dẹ̀ dáyé ṣáájú ọmọ nì olóríṣiríṣi ọ̀nà kọ́lọ́run mú ọ́ kọ́ bá ti lákọsílẹ̀ kọ́ láfojúsùn fúnra rẹ̀ bẹ́ẹ̀lì wíbà ènìyàn rere aṣogún rere kì í ọmọ rẹ̀ àtọmọ ọmọ rẹ̀ ṣe pé kọ́ọ̀rẹ́ bọ́mọ nìjẹ́ kó wíwọ́n ká jogún lè yí ṣùgbọ́n nípasẹ̀ ọ̀tọ́ni Ọlọ́run wọ́n yóò láfojúsùn kó wọ́gán fúnra rẹ̀ òṣèkọ̀ọ́ dá ó lè nì ṣiṣẹ́ kó jẹ́ pé lẹ́yìn kọ́ bá ti lọ nínú ayé líbe ibẹ̀ la parí sí ó yẹ kó yóò ṣeun kó jẹ́ pé o yóò múlé ọmọ wẹ́ẹ̀mí jọ́ láti arí o kékeré aláìkùn ìjọba dá ìjọba ṣùgbá ìjọba ṣàwo ọ̀nìkẹ́ ẹ̀ mọ bẹ́ẹ̀ ṣe mẹ́rùn konu ìyàwó rẹ̀ gan-an lùgbà mú nìkan bá a débi a di lórí ààrẹ orílẹ̀-èdè ra adarí hàn ọlọ́run láàṣẹ ẹnu ràn kí wọ́n láfojúsùn bí kò bá ti mọ̀ sunran lọ́nìyàn ń ṣègbé o lónìí ọlọ́run ń pe àkíyèsí rẹ kí òun kọ́ ayéyá ṣe gan kí òun kọ́ fẹ́ kàn rántí rẹ̀ asíkọ́ bá ti lọ kẹ́ ẹ̀ ó pa rere kò fẹ́ múlẹ̀lẹ̀ báwo lè jòrè ṣe fẹ́ kọjá lórí àpáta kàdé àrójú ọsẹ̀ lébẹ̀ wọ́n gbọ́dọ̀ láfojúsùn ṣé àkọsílẹ̀ kété kó bá jẹ́ pé o fẹ́ ṣe nínú ayé kó bá ti mọ̀ láfojúsùn kó bá ti mọ̀ lákọsílẹ̀ ìjìdí ẹ̀ lẹ́ka fẹ́ ṣá kété kò èwòrè rò lọ́kàn ni a ọpọlọ ọ̀hún a ó pé o kò tí a oríṣiríṣi ohun kó síbẹ̀ rákànnà wíwá ọlọ́gbọ́n ọkọ́ nínú ọ̀rọ̀ àkọlé kan ẹ̀hún kọ̀nìyàn kọ sílẹ̀ pẹ̀lú kálámù kò jẹ́ pé ọ ti dá ikú lọ ọ ṣe lárí yèlé
ju ọpọlọ kò pé ṣámṣám jù nínú ayé. Òun lọ gbọ́dọ̀ mú lákọsílẹ̀ nǹkan bá fẹ́ ṣe, wàá ṣìṣirò nǹkan bá fẹ́ ṣe. Ájọ́ ọmọ kọ́tà mójúsùn sún àkọsílẹ̀ nì. Ájọ́ ọmọ ibi kò á wé ó dé. Ájọ́ ọmọ ibi kò á ṣe àgbékalẹ̀ ìmúra sílẹ̀ kò yẹ kò á ṣe. Ájọ́ ọmọ kọ́ ṣe àgbésẹ̀. Ájọ́ ọmọ ìgbà kò jẹ́ pé wọ́n gbọ́dọ̀ ná òtẹ̀síwájú, wọ́n gbọ́dọ̀ ná ògbéga, wọ́n gbọ́dọ̀ lọ sí ìpele kọ̀ọ̀kan. Kó bá ti láfojúsùn bá a nì dẹ́ẹ̀dẹ́ẹ̀dẹ́ lọ́kàn rẹ̀ á mú àdúrà, wà á mú àtì lẹ́yìn, wà á mú àtì lẹ́yìn. Ọlọ́run náà á lè gbóran lọ́wọ́ àgbèdìde á sí ọ, ṣùgbọ́n kọ̀ọ̀kan jí ṣáàkó á sùn. Wíwẹ̀ dàgbà ọjọ́ orí rẹ̀ ń lọ. Kàn báyìí dẹ̀ tí ṣíjọ́ òbí máa nì. Ẹ̀ráyé ajá kò tàn án jẹ. Ọjọ́ rẹ̀ lè kàn sí lónìí. Báyìí ṣe lọ́jọ́ rẹ̀ yẹlí dínkù. Ẹ̀dẹ̀ tàn án jẹ. Àwọn ògbà ọdún kan ní mọ́jọ́ tàn án jẹ àwé. Wọ́n gbọ́dọ̀ láfojúsùn. Ọdún bá ti láfojúsùn kọ́ léran. Òní lè jẹ́ ọ̀la. Òjó lórúkọ mi. Ọmọ àbálábí tán. Àmọ́ ni múrin ṣe mí o. Iyè mi á di rádaràda. Lórúkọ Jésù Kristi, Ọlọ́run á ṣe ọ níyè. Ire o.